mo tó kí ẹ̀yin olólùfẹ́ mi pé tó kù dédé àkókò yìí. Bísí Ọ̀pẹ ni a kì í pẹ́sẹ́ adíá fún ọ̀pá lábà oko àtijọ́. Ẹwà Èdè Yorùbá TV níbi tá a ti ń ka àwọn àyọkà olóyin tá a ti ń ka àwọn ìwé aládùn lọ́lọ́kan ọjọ́ kan. Ìwé tá a ń kà lọ́wọ́ òun náà ni ọjọ́ burúkú èṣù gbomimu, tàbí ká sọ pé ọjọ́ burúkú èṣù máa ń lọ torí tá a bá pé gbomimu yóò béèrè gàrí. Ọjọ́ burúkú èṣù gbomimu látọwọ́ bàbá wa ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé Bísí Adéṣígbìn orí kẹrin ni mo ṣèlérí pa ti tẹ̀ síwájú. Àkọlé tí ń bẹ ń bẹ oúnjẹ ìwẹ̀. Ẹ wá nǹkan fìdílé ẹjẹ́ á lọ. Aago 12 kù ìṣẹ́jú 5 Kẹ́mi ò tí ì jẹun àárọ̀. Ibi ọ̀pá kò tilẹ̀ rántí oúnjẹ, kò tí ì yàgbẹ́ àárọ̀, kò fipá kò sẹ́nu. Ó tilẹ̀ ti gbàgbé pátápátá pé èèyàn máa jẹun lójú rẹ̀. Ó ti tó ọjọ́ 3 tí mọ̀lẹ́ ti ká a mọ́lé. Ọkàn rẹ̀ ti pa mi. Ó ti gbàgbé pé àárọ̀ ọjọ́ yìí ni ọkọ òun ṣẹ̀ṣẹ̀ lọ sí Èkó. Lójú tiẹ̀ ó ti tó ìjẹta tí Àkàngbé ti lọ. Ọlọ́run lọ́mọjọ́ tí yóò dé. Kò rántí pé alẹ́ ni Àkàngbé máa dé. Wàhálà òṣùwọ̀n. Kẹ́mi jókòó sórí ibùsùn rẹ̀ ó fọwọ́ lẹ́rán. Ó ti fi ìwé ìròyìn lẹ̀. Ó kúkú ti rí bí mọ̀lẹ́ ti ṣe iṣẹ́ tiẹ̀. Ó ti mọ àkókò tí lóògùn máa ń fi lé ẹni tó bá ṣe lọ́sẹ̀lẹ̀. Ìyẹn ni pé kílẹ̀ oṣù lókù tí mọ̀lẹ́ ń retí kó tó rán òun àtọmọ òun ní àjò àrímọ́bọ̀. Ó tiẹ̀ ti dá a báwọn. Kẹ́mi ló ń ro gbogbo nǹkan wọ̀nyí lọ́kàn níbi tó jókòó sí. Mọ̀lẹ́ náà jókòó lórí àga ìdẹ̀ra tó kọjú sí ibi tí Kẹ́mi jókòó sí. Ó fi ìbọn rẹ̀ lé orí itan rẹ̀ méjèèjì. Ó gbé ọwọ́ ọ̀tún lé. Awò dúdú tó wà lójú rẹ̀ kò kúkú jẹ́ kí Kẹ́mi ó rójú rẹ̀. Bóyá ó tilẹ̀ tó sùn lọ níbi tó jókòó sí tó fẹ̀yìntì sí ẹnìkan mọ̀. Gbogbo lépa lọ́lọ́. Ọkàn Kẹ́mi ti balẹ̀ sí nǹkan pàtó báyìí. Kò sí àní-àní. Lónìí ni ọjọ́ pé ìràwé kì í dájọ́ ilẹ̀ kọ́ yẹ. Kò sí ẹni tí mọ̀lẹ́ bá lálejò bíi tirẹ̀ yìí tó di ọjọ́ kejì láyé rí. Ọjọ́ abáríbenibé wọlé. Ọjọ́ tí àkéréjò pọ́n bá fojú kanlẹ̀ ní kànlẹ̀ pa. Ọjọ́ tí èèyàn bá gba mọ́lẹ̀ lálejò ní dèrò àlùjánnà. Ìwé ìròyìn ló jẹ́rìí sí èyí. Kẹ́mi ti mọ èyí dájú báyìí ó ti gba kámú. Ṣùgbọ́n ó gbà pé Olúwa ni olùṣọ́ àgùntàn òun. Mo ti retí àkókò náà tí mọ́lẹ̀ yóò ṣiṣẹ́ ọwọ́ rẹ̀. Bẹ́ẹ̀ náà ni ọkàn rẹ̀ ń sọ pé bí èmi tilẹ̀ rìn láàrin àfonífojì òjìji ikú, èmi kì yóò bẹ̀rù ibi kan nítorí ìwọ Ọlọ́run wà pẹ̀lú mi. Lójijì ní Kẹ́mi dédé gbọ́ ìyá. Lọ gbóúnjẹ wá bọ̀bọ́ yìí. N ò tí ì dáná oúnjẹ sa. Kí lẹ fẹ́ jẹ sà? Mọ̀lẹ́ dákẹ́ lọ gbárí. Láìpẹ́ ó tó sọ̀rọ̀ yá. Ṣé búrẹ́dì wà nílé yín? Kọ́mọ́n. Yá. Ẹyin. Yá. Tíì. Kọ́mọ́n. Anisa. Bí Kẹ́mi ti fèsì báyìí tán, ó ń wo Mọ̀lẹ́. Bóyá ó tó ní òmíràn tó fẹ́ sọ. A fẹ́ pa á. Mọ̀lẹ́ dìde bíi mànàmáná. Ó fi ẹ̀yìn ọwọ́ òsì gbá Kẹ́mi lójú. Ẹgbẹgbẹ̀rún ìràwọ̀ bẹ̀rẹ̀ sí jábọ́ lójú Kẹ́mi. Ojú rẹ̀ pò yìnrìn. Mo ní oúnjẹ òtún jókòó. Jẹ́ kó rí ẹ ó pé bọ̀bọ́ yìí. Food man. Ọ̀rọ̀ Kẹ́mi ti kọjá ẹkún. Kọjọ́ mẹ́rin. Ọ̀rọ̀ ẹ̀rín tilẹ̀ ti di ẹni àtijọ́. Òsúkè nìkan ni Kẹ́mi ń ṣe. Ikùn àpàpàǹdodo ń jáde ní imú rẹ̀. Àsóòótọ́ ni pé ọjọ́ tí ọ̀ràn bá bá ojú náà ní bámú. Ojú ò lè máa somi kí mú ọ wà ní gbígbẹ. Kẹ́mi dìde. Ó ń ṣèṣúkè ẹkún. Ọ̀njà ìmúfẹ́tí bí ọkọ mi mo sì tán. Bó ti dìde ní Mọ̀lẹ́ tẹ̀lé. Wọ́n tún jọ sọ̀kalẹ̀. Òdìlé ìdáná nísàlẹ̀ ilé. Ìsáná 7 ní Kẹ́mi sá kó tó rántí pòǹgò sí gáàsì. Àbájọ tínú òfin ràn látàárọ̀. Ó sáré gbé omi kaná. Omi tíì ni. Ó dúró tiná gáàsì ni. Mọ̀lẹ́ náà dúró gbágbágbá lẹ́yìn rẹ̀. Bí abánikú ti dúró lẹ́yìn ààrẹ. Omi ti gbóná dáadáa. Ó sọ̀ kalẹ̀. Ó dé ẹyin iyọ̀ já. Gbígbọ̀n rìrì ò tó ẹkún wíwà mú bíi gàrí. Búrẹ́dì, ẹyin díndín, omi gbígbóná, agolo bọ́ǹfìtà, agolo mílíkì, ṣúgà, iyọ̀, omi tútù, aṣọ ìnuwọ́. Gbogbo rẹ̀ ló ti wà lórí tábìlì ìjẹun. Pòtí bọ̀bọ́ yìí. Mọ̀lẹ́ ló tún pàṣẹ báwọn. Kẹ́mi náà yára gbé ife tí wọ́n fi ń mu tíì. Ó bu omi gbígbóná sí i. Ó ń sáré po tíì kò tún fẹ́ gba ìgbájú ìgbámú tí kẹríkẹrí bá ròde mọ́. Títọ́ sókè pọ̀ ju ijó lọ.
níbi tí Kẹ́mi ti ń gbọ̀n tó ti ń kánjú torí ìgbájú àbáradì iyọ̀ ló bù sí tí dípò ṣúgà mọ̀lẹ́ jágbe mọ́ ìwọ ló máa mú yẹn sá o apààyàn mo fẹ́ gbé tí oníyọ̀ fún mi apààyàn ní bọ̀bọ́ yìí o ẹ̀sìn ẹ̀gbẹ́gbọ́n mọ̀lẹ́ náà tó ń pe ẹlòmíràn ní apààyàn ẹnu ta ló gbèsè wọn ò tí ì bí baba olúwa rẹ̀ ajoni lọ Kẹ́mi tó sáré da omi tí oníyọ̀nù òpó ní ṣúgà ó ṣètò gbogbo rẹ̀ sórí tábìlì oúnjẹ mọ̀lẹ́ jókòó lórí àga nídìí oúnjẹ ó pàṣẹ fún Kẹ́mi pé kó kúnlẹ̀ nítòsí àga tí ó ń jókòó lé Kẹ́mi náà kúnlẹ̀ sí apá òsì mọ̀lẹ́ fi ọwọ́ òsì na ìbọn sí ihò etí Kẹ́mi oúnjẹ ń lọ ìbọn náà gbé ẹnu lé ihò etí Kẹ́mi síbẹ̀ mọ̀lẹ́ ń gbádùn oúnjẹ lọ pẹ̀lú ọwọ́ kan Kẹ́mi kúnlẹ̀ síbẹ̀ ó sàmọ̀ wípé òun mí ni bí ayé lọ́wà bí ọ̀run ni ó ń gán ò lè sọ ayé su yá họ̀họ̀họ̀ yá nìṣó lókè mọ̀lẹ́ ti jẹun tán ọkàn rẹ̀ balẹ̀ ọ̀rẹ́ rìn yàngí òun àti Kẹ́mi tó padà sí yàrá lórí òkè ṣé o ti jẹun oúnjẹ òwò mi jẹ báyìí sà họ̀họ̀họ̀ ìyá o mọ nǹkan kan bàbá yìí o mọ̀ pé ẹnìkan kì í bèbí wáyé kó tó bá ìjẹun lọ sọ́run ṣé o mọ̀ bẹ́ẹ̀ bàbá yìí Kẹ́mi ò fèsì kí ni kó wí èsì wò là fún mọ́lẹ̀ àìjẹun ò lè gbà ọ́ là àwẹ̀ gbígbà ò rán ṣé o gbọ́ bàbá yìí Kẹ́mi ò fèsì bẹ́ẹ̀ ọkàn wọlé sí i bí àgùntàn tó sọ ọmọ rẹ̀ nù ní etí ikú ló kúkú rí ní tirẹ̀ ọ̀dọ̀ mọ́lẹ̀ ní wàhálà kù sí i àbí Ọlọ́run lè dáni lẹ́jọ́ ká tó máa pẹjọ́ kò tẹ́mi lọ́rùn ìyá bóyá ló tí ìwẹ̀ lónìí o mo tí ìwẹ̀ sàbàjọ òórùn náà ìyàmọ́yà irú mọ́lẹ̀ ló tún sọ pé afínjú obìnrin rùn ẹ ò ráyé lóde ẹ ò ráyé ajoni lọ bẹ́ẹ̀ ni Ọlọ́run nìkan lọ́mọjọ́ tí mọ́lẹ̀ ti fi omi kára mọ́ o níbo ni ilé ẹ̀hàn náà níbo ni bògbé ọ̀daràn níbo ni balùwẹ̀ apànìyàn ọjọ́ wo lọ máa sùn tá lè ráàyè tún ara ṣe èmi a máa sunlé àná ń dán Kẹ́mi wo ara rẹ̀ ní àwòfín ó wí lọ́kàn ara rẹ̀ pé èmi ń rùn kẹ̀ ìyá yìí mọ̀ kókó pọ̀ o ẹgbẹ́ mi náà ló tó báyìí pé mò ń rùn apààyàn ni mò ń rùn tó kò burú o bí ìsinmi bá ti ń bẹ lọ́rùn ọ̀rọ̀ bùsè ìyá o mọ̀ pé ó yẹ kó o tọ́jú ara rẹ sílẹ̀ fún sàárè èmi kì í fẹ́ kéèyàn ó gbé ara ìdọ̀tí lọ sọ́run ní tèmi o ṣé o gbọ́ bọ̀bọ̀ yìí Kẹ́mi ò tiẹ̀ wá ṣe bẹ́ẹ̀ ni pé òní mọ̀lẹ́ ń bá wí òfìgún lágídí àfíwá ẹ̀ ìgbà tí tó dáhùn létí Kẹ́mi ó rò pé mò ń bá ẹ ṣeré ni jẹ́ kó rí ẹ pé bọ̀bọ̀ yìí lọ́wọ́ ẹ̀ kíá Kẹ́mi tó sáré dìde ó di dandan èwo ni ṣíṣe ìwẹ̀ di dandan ìwẹ̀ agbára ìwẹ̀ agídí ìwẹ̀ àwẹ̀rọ̀run ìwẹ̀ ìkẹyìn ọ̀rọ̀ tó di rẹ̀rẹ̀ lọ́nà iléèwẹ̀ igun ṣáájú gẹ̀ríyẹ́ tẹ̀lé Kẹ́mi tú omi sínú péèlì oníke tí ń bẹ nínú iléèwẹ̀ ó rántí aṣọ ìnura tó lọ fi bu ọmọ rẹ̀ ní yàrá lẹ́ẹ̀kan ó tún padà sí yàrá omi ń bọ́ lójú bó ti ń lọ mọ̀lẹ́ tẹ̀lé síbẹ̀ ọ̀lẹ ní tẹ̀lé àáfàá apànìyàn ní tẹ̀lé Kẹ́mi kiri ń tiẹ̀ Kẹ́mi ń gbẹ́sẹ̀ kánmọ́kánmọ́ mọ̀lẹ́ ń gbá sí bí odò tó kún ọkùnrin gbọ̀ngbọ̀nràn bí igi ìrókò aláṣọ dúdú bíi tèṣù ojú funfun bí ojú ẹmu ìrìn ẹsẹ̀ bíi tàkúdàáyà apá jàwàlà bíi tajà o ayára gbani létí bíi mọ̀nàmọ́ná wọ́n tó padà délé wẹ̀ Kẹ́mi ti mú aṣọ ìnura wọ́n dé ẹnu ọ̀nà iléèwẹ̀ mọ̀lẹ́ jágbe mọ́ Kẹ́mi dúró níbẹ̀ Kẹ́mi dúró sí i mọ̀lẹ́ yọjú wọnú iléèwẹ̀ ó rí i pé fèrèsé kékeré kan ló wà níbẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ṣe irin ààbò sí ojú fèrèsé náà ó dá a lójú pé kò sí ọ̀nà tí Kẹ́mi lè gbà yọ nínú iléèwẹ̀ náà ó ti gbàgbé pé Kẹ́mi ọ̀jẹ̀ dán wò bí ààyè tilẹ̀ wà kó lè fi ọmọ rẹ̀ sílẹ̀ kó ń sá lọ ikú tí yóò bá pa Olú dandan ni kó mú Kẹ́mi lọ yá wọlé kíá ṣe kíá wẹ̀ kíá òpẹ́ ògbé Kẹ́mi náà bọ́ sílé ìwẹ̀ ó palẹ̀kùn dé ẹ̀rù ń bà á kí mọ̀lẹ́ ọmọ wọlé ìwẹ̀ tí ó rọra yí èso tí wọ́n kàn sí ẹ̀gbẹ́ kan fẹ́rẹ́mù sí ẹ̀yìn ọpọ́n ilẹ̀kùn ó bọ̀rọ̀ alẹ̀ ọ̀wẹ̀ omi ń bọ́ lójú kírú wọn máa wẹ̀ ń tipátipá láì ṣe mọ̀jẹ̀sín àmúwọ̀ Ọlọ́run ni àtọ̀sí àfáà
gbígbó ló ń da omi sí ni o bí ara ni kò yé òun gan-an. Ó fi ọṣẹ sí kàìnkàìn kò rántí pé ẹ̀gbẹ́ kan ló ń fi kàìnkàìn àtọṣẹ gbó lára. Ó ti fi omi ṣan ara, ó ti wẹ̀ tán lójú ara rẹ̀, ó fi táwẹ̀ nùnú ara. Ó rú aṣọ mọ́yà kò rántí wọ pátá mọ́. Ó gbàgbé rẹ̀ sílé ìwẹ̀, ó ṣílẹ̀kùn ó jáde, ó dènà yàrá. Ó dùn ún pé kò rántí gbé ìpara lọ sílé ìwẹ̀. Mọ̀lẹ́ tó ká ìbọn tì í lẹ́yìn wọ́n dènà yàrá. Kẹ́mi jókòó lórí ibùsùn, Mọ̀lẹ́ jókòó láàyè rẹ̀ lórí àga. Ó ní fi nǹkan para bọ̀bọ́ yìí. Ọkàn Kẹ́mi tún gbọgbẹ́, irú wàhálà wo lèyí o. Àfi tipátipá wẹ̀, ìwọ ní ká tún fi tipátipá fi nǹkan para ní dandan. Ògòdò tí yóò fi ní sẹ̀sí òní kò ní góńgóri imú ẹni. Kẹ́mi ti ro èyí lọ́kàn ló tún dìde. Ó gbé gírísì tí yóò fi para, ó fi gírísì pa ọwọ́ àti ẹsẹ̀ rẹ̀, ó fi gírísì ra ojú. Àkókò yìí ló tó rántí pé òun ọ̀ràn ti wọ pátá nínú ilé ìwẹ̀. Pátá rẹ̀ wà nínú ilé ìwẹ̀ lọ́hùn-ún. Òmíràn ò ṣeé mú, níbo tiẹ̀ ṣeé mú ó ṣeé wọ̀ bí o. Ó pa iye nìtì, ó mú lẹ́ẹ̀dì àti díngí. Ó kẹ̀yìn sí Mọ̀lẹ́, ó ń wojú ara rẹ̀ nínú díngí. Ó fẹ́ lé lẹ́ẹ̀dì, ó gé yẹ̀yẹ́, ó gé àṣírọ̀rùn, ṣùgbọ́n ó di dandan. Bí Kẹ́mi ti fi nǹkan para, bẹ́ẹ̀ ni Mọ̀lẹ́ ń wò ó. Ó ti yọ àwò kúrò lójú. Kẹ́mi kò mọ èyí. Mọ̀lẹ́ ń fẹ́ wò ó ní àwòfín. Ó wá rí i pé arẹwà gidi ni Kẹ́mi ṣe. Ọpọ́n fò, gbogbo ẹ̀yà ara rẹ̀ wà ní ìwọ̀ntúnwọ̀nsí. Ọ̀rọ̀ ra kẹtàn díẹ̀, ẹsẹ̀ rẹ̀ méjèèjì ń dáni lọ́rùn. Bí Kẹ́mi ti dùn ún wò níwájú, bẹ́ẹ̀ ló dojú ní gbèsè lẹ́yìn. Kò sí ẹni tó lè rí Kẹ́mi kí olúwa rẹ̀ má gbé tọ́ ìfẹ́ mi. Ó dúró, ó ń wò déégí. Ó fẹ́ lé lẹ́ẹ̀dì, ó kẹ̀yìn sí Mọ̀lẹ́. Ó di wòyà wèrè. Mọ̀lẹ́ rá Kẹ́mi mú látẹ̀yìn. Ó fún un mọ́ra bí ìgbà tí ejò bá fún eku ẹ mọ́. Mọ̀lẹ́ fi ọwọ́ méjèèjì wá Kẹ́mi mọ́ra pàpàjàjà. Ó ti rọra fi ìbọn rẹ̀ sílẹ̀. Kẹ́mi ń jòwèrè bí òkété tí tàkúté ọlọ́gàn mú kò lè ké jákè. Mọ̀lẹ́ ti wà á lọ́rùn máyà. Ọkàn ń dún bí èkúté ilé tí ológbò kì mọ́lẹ̀ lójijì ni. Rárá o, fi mí sílẹ̀, yé. Ó gbé Mọ̀lẹ́ gbé e lórí ibùsùn. Yé. Báyìí la parí orí kẹrin ìwé aládùn ni ọjọ́ burúkú èṣù gbomẹmọ látọwọ́ bàbá wa ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé Bísí Adéṣígbìn. Ẹ má gbàgbé láti subscribe sórí chánẹ́ẹ̀lì yìí. Ọ̀dà náà ẹ dákun ẹ bá wa subscribe sí chánẹ́ẹ̀lì yìí. Ẹ kú iṣẹ́ ní mórí iṣẹ́ yá, à ń bẹ̀ yín ni o. Bẹ́ẹ̀ bá ti ń gbádùn rẹ̀, abẹ́yìn náà ti ẹ̀ débírí. Ẹ ti ẹ̀ gbádùn wa. Ẹ mọ̀ páwọn èèyàn kan ń gbádùn wa tàbí àwọn èèyàn kan padà gbádùn wa. Ẹ bá wa subscribe sí chánẹ́ẹ̀lì yìí. Ẹ dákun o, ẹ̀bẹ̀ ni o, torí Ọlọ́run ẹ bá wa subscribe. Kú iṣẹ́ náà ní mórí iṣẹ́ yá. Tẹ́ bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ, ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +1 331 888 2144 +1 331 888 2144. Èdè àti àṣà Yorùbá ò ní wọmi, bẹ́ẹ̀ ni ò ní parun ní àwùjọ tèmi. Àjùwàṣe o.